èwo la wá fẹ́ mú bẹ́ẹ̀ láti ọ̀la yìí lọ tó bá ti gba fóònù ẹnìkan nu wa kò tún rí má kó dágbére fún un. ẹ ṣèdánwò lọ́la báyìí fi fóònù rẹ sílé àbí kó wá fi lé wa lọ́wọ́ báyìí. àwọn afárá ètò wà ń bẹ́ẹ̀. ọlámánà àbí ọlámánà a ṣètò fún wa. láìnọ́ọ̀nù pure water tí òfin ní náà lówó àwa yóò pọ̀ a máa kọ pépà méjì ìwà amúkandá ní a fi kan sínú láìnọ́ọ̀nù àfọwọ́gbadá ní wọ́n á ṣètò lórí yẹn wọ́n á mú fóònù wọlé ìdánwò tó bá fi lè tú ara rẹ tó bá bá fóònù lára ẹ dágbére fún un. kò sí ọgbọ́n tá a dá sí kò sí tábì ṣe àdáná sun ni. nǹkan burúkú lẹ kó síbẹ̀. láti sọ fún àfáà ìlétò náà Lajnatul Imtihanat ẹni tó bá ṣagídí tó mú fóònù wọlé tó bá chẹ́kì yín tó fi wọlé tẹ́ bá wá wọlé tán wá tó wá chẹ́kì yín bó ṣe jẹ́ nù. má jí nǹkan wò má jí nǹkan gbé gbogbo ohun tí Ọlọ́run bá kádàrá fún ọ kọ́ gbogbo ohun tí Ọlọ́run bá kádàrá fún ọ tí wọn náà mọ̀ pé ìgbìyànjú mi ló tó bẹ́ẹ̀ àbí kò tó bẹ́ẹ̀. Khalas agbá bá gbọ́. موضوع تكون نظام رسوم الرواق المحافظة على نظام رسوم الرواق. ṣé ti sanwó RWAC àbẹ́ ti sanwó? kì í ṣe gbogbo yín lẹ sanwó. tó bá di ọ̀la a máa yanjú òyìn. aago mélòó ni a bẹ̀rẹ̀ dánwò? Ilé ó wà níbi pépà tẹ máa kọ́ bẹ̀rẹ̀ àbí? Ọ̀bẹ̀ máa ti débẹ̀ ní táìmù wo? Wọ́n gbọ́dọ̀ ká nìkan mọ́rù wá kí pékè jáde. Wọ́n gbọ́dọ̀ kẹ́nìkan mọ́rù wá kí pékè jáde. Wọ́n ní kéèsì ń pọ̀ pé àwọn ọmọ wa kì í ń dètò òwú àtọkùnrin àtobìnrin. Ẹ̀ ń ṣèfẹ́nu. Àwọn àpá máa ń complain. Ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ lọ́la. Ó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ kọ́ bọ́ sórí line. Al-muhafazatu ala mukhalatati rijali bin nisa min at-talaba. Báwo la ṣe fẹ́ ṣe àbójútó lórí wọléwọ̀de ọkùnrin àti obìnrin nínú RWAC? ṣàgbọ́njò ní àbáàgbọ́n. àwọn ọmọ tá a ṣe kọ̀díyà fún ìwọlé dìsín àfẹ́ gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. kí o lè wá ké ń bí. ẹ mọ̀ lọ́mọ́rin ni ẹ mọ̀ jòkó papọ̀ ní ẹ mọ̀ rojọ́ papọ̀ ní àfẹ́. àwọn tó bá ń ṣe mọ̀rọ́jà fún àmọ̀ wọ́n dẹ̀ farabalẹ̀ wọ́n fi wọ́n àwọn kún. ṣé tí yóò di ẹgbẹ́ bẹ́ẹ̀ gbọ́. torí kó lè jẹ́ ẹ̀kọ́ fún yín la fi ṣe kọ̀díyà àwọn ọjọ́ òní. ẹ lọ síríọ̀sì dáadáa. Nizamu tahajjud. ọjọ́ ti lọ. bẹ́ẹ̀ ṣe ń ṣe tahajjud yìí a fẹ́ change ọ̀pọ̀lọpọ̀ kan bẹ́ẹ̀. ẹ ṣe tìláwà dáadáa má. bàndírì ló pọ̀ jù. a fẹ́ kó change.
àwọn tá a fi lu bàdírì náà a fẹ́ kó yí padà. àsìkáàrù náà tá a máa ṣe ká tó bẹ̀rẹ̀ tìjàníyà kọ̀díríyà bá ṣe fẹ́ kó máa rí nu bá ṣe bẹ̀rẹ̀ nu kọ̀díríyà ò ṣe tiwọn tìjàníyà náà ò ṣe àwa fún yín níṣẹ́jú. tírénì ló jẹ́ fún yín bó ṣe jẹ́ nu. lílù bàdírì náà kó bálàkà ẹ̀ mu torí bá ṣe lù kò ṣeé jó kò mú àǹfààní kankan wá. tọ́ba bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló bá yá tún padà fi kàn mí kún. àbá ránṣẹ́ sí àbá ẹ̀ ránṣẹ́ sí. ọwọ́ ẹ̀yin tẹ jágbà ló wà. òun tẹ bá dẹ̀ fílẹ̀ náà ni àwọn kéèké yóò gbà. a lè lu bàdírì fún wákàtí mẹ́ta tí ò ní dàrú. gbogbo àtọ́ mọ̀ pa ẹ̀ rí bá ti ṣe é bó ti jẹ́ nu. èyí tó kàn bẹ́ẹ̀. àwọn àsìkáàrù kan wà á ti change ẹ̀. slang tá a fi ṣe tẹ́lẹ̀ ẹ ti yí padà. yóò le tó. láàrin ọdún yìí àmọ́ bá ti ṣiṣẹ́ lórí ẹ̀. nizamu zawiyati al-qadiriyya wa tijaniyya wa da'irati shahriya. àwọn wo ni a fi ṣe lórí kọ̀díríyà nu yín. tani lè díẹ̀. ṣóun nìkan ni àbí ó tún kù. ta ló dágbére fún. kò dágbére. àwọn wọn ni tìjàníyà wọ́n ní Zawiya tìjàníyà. ẹ̀yin wo ẹ̀yin ò kúlù wa. ara kájí. bẹ́ẹ̀. àti àwọn sárísà sanawi sárísù sanawi náà. ẹ̀yin kọ̀díríyà àti tìjàníyà. àwọn kọ̀sídà tá a máa ń dá gbogbo ẹ̀ gbé wá. èyí tá a bá túnṣe ń bẹ̀ èyí tá a bá fi kún èyí tá a yọ kù. a sì ṣe tírà fún yín a ti ń ṣe èyí tá a ti ṣe tẹ́lẹ̀ a máa yọ fún yín. kó má jásí pé kọ̀ wá mẹ́ lásán pẹ̀lú ògo náà àbí àwọn síkìrì tí ẹ̀kọ́ ẹ̀ mọ̀ díẹ̀ kàn ń gbé wá bí. kò ń ṣe gbogbo síkìrì lẹ́mọ̀ gbé wá. ìmí ìbára rẹ̀ òkú tó ilé kí ó dẹ̀ níbí. wọ́n wà gbẹ́lẹ́ ni wọ́n máa ní pé ṣé lè kí ó lọ́ ti kọ́ yín lélẹ́yìí. aláti ṣe gbogbo ẹ̀ insha Allah òun náà ló gbẹ̀yìn sà. tàbísẹ́mù tẹlifóònù ẹni kí kọ̀sídà kan ló fẹ́. naam ọ̀rọ̀ fóònù. láti 2008 àpapọ̀ àti kọ̀sídà yìí tí ó jẹ́ 16 years right tí wọ́n ti kọ́. wọ́n kọ́ ní NASFAT fáwọn jẹ́mọ̀ Kaduna wọ́n kọ́ ní Kaduna fún jẹ́mọ̀ NASFAT. lóògùn mo fi mọ́. Tàbí fi parí ìjọkónú àyà tán bàbá fi tú. Àyà tí àwọn bàbá fi kọrin yìí ni Suratul Luqman ló wà. Naam, ohun tí wọ́n kọ yìí wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn social media, àwọn ìnira tó wà ń bẹ àti àǹfààní tó wà ń bẹ. Lọ́ fi pè ní Nudhumun fi mawdu'i al-hidhar an mudarrati mukhtara'ati al-haditha. Àwọn social media àwọn kan táwọn West orí tí a kọ yìí wọ́n fi ṣàlàyé nípa kí a ṣọ́ra kúrò níbi aburú tó ń bẹ lórí social media àti fóònù tá à ń lò àti laptop àwọn kan tá à ń kó síbẹ̀.
ìwọ tó ń lo fóònù tó mú dání ẹ̀ àǹfààní wo ló wà ń bẹ̀ fún ọ ìnira wo ló tún kó bá níwọ̀n ọmọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó ń fi fóònù rẹ tó fi ń ṣe ohun tí ò da gẹ́gẹ́ bí yahoo wọ́n náà mọ́ra rẹ ìwọ tó ń ta bet naija lórí fóònù àwọn ọmọ kan ṣe exam nínú ṣáínà tá a ṣe yìí àgbà fóònù ẹlòmíì sport naija application ló kún bẹ́ẹ̀ kò sí tíra kankan bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọmọ ìwà kìí náà ni ó fẹ́ ṣe kíní kan fún mi lórí fóònù tí màá gba fóònù ẹ̀ báyìí gọ́gù tí mo ṣe báyìí blue film mo bá ń bẹ̀ mo fowókọ́ ọmọ náà láṣìírí so bọ̀ wá ní omi táwọn kọ yìí àwọn fi ṣàlàyé gbogbo aburú tí àwọn akẹ́kọ̀ọ́ ta fèsì lónìí kí á jìnà sí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀rẹ̀ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ohun tó wà very important fún wọn òun ni pé ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní daftar exercise book tí wọ́n máa nóòtì kan sí òyìnbó tí wọ́n ṣayé dẹ̀rọ̀ wọ́n pè kíní kan lórí kíní wọ́n pè ní book àbí notebook gbogbo fóònù lónìí èyí tó wà fún ọmọdé àti báyọ̀ àti ìwé káàkiri tó bá ti mú fóònù dání nóòtì ti wà ń bẹ̀ àmọ́ àǹfààní yìí á lò èmi là fi ń ṣe ẹlòmíì géèmù ní mo play géèmù káàkiri so bàbá wa ní àwọn orin tí owó bíi 35 yìí wọ́n fẹ́ fi kì wá ń lọ wọ́n fẹ́ fi bá wa wí. sport naija tẹ̀ sọ application tó sọ lẹ́ẹ̀kan wọ́n sọ túmọ̀ ẹ̀ application tó fi ń bẹ́ẹ̀tì ni tẹ́tẹ́ so kò tọ́ lórí fóònù ọmọ kéwú. ó sì pọ̀ lórí fóònù rẹ̀ dáadáa ẹ máa ní kẹ́nìkan kan máa mú fóònù ẹ̀ wá báyìí ní sin air passport naija ń bẹ̀ ṣé mo pa ọmọ yìí ni so orí náà wà lọ báyìí pé Salatullah lil Muqta. Ta ló ń tàdé Kùránì wà lọ́wọ́ ń bẹ̀ yẹn? Ẹ wà wọ́n sínú ọjà lọ́dà àjẹ́ tó wà bẹ̀. Ẹ sí Suratul Luqman. Ẹ ní Suratul Luqman. Ọyẹ ẹgbẹ́ látòkè àwọn mẹ́ta kó dìde inú ẹ̀yìn sílẹ̀ ọ̀ ọyẹ ká ẹ mẹ́ta péré. Alif Lam Mim Tilka ayatul kitabil hakim hudan wa rahmatan lil muhsinin alladhina yuqimuna as-salata wa yutuna az-zakata wa hum bil akhirati hum yuqinun ulaika ala hudan min rabbihim وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب عليم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم. صدق الله العظيم. àyà méjèèjì òun ni kẹwàá tún ká akẹgbẹ́ méjì. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب. وإذا تتلى عليه آياتنا ولا
مستكبرا ولا مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. ẹ kọ́kọ́ gbọ́ ìtumọ̀ àyà wọn ìtumọ̀ àfọ àyà ni mo fi kọ́kọ́ sídà yìí 19 kìíní àfa 2008 wọ́n pè wá ní Kaduna àwọn NESFAT Kaduna ni wọ́n pè wá tí wọ́n fi ṣe bóyá public lecture nù Ramadan ń bọ̀ àbí Ramadan ìrántí bóyá nù kìí ṣe nù Ramadan sá àwa lọ sí Kaduna àyà yìí ni wọ́n á mú ọ̀dẹ̀ títún ṣe kíra mi lórí ẹ̀ síra òun wà nílé bóyá yọ tó láǹfààní bẹ̀ olókọ̀dà ẹ̀gbọ́n ti béèrè kí lè jẹ́ òsín bí kíra ẹ̀ máa tún wá sí sọ́fọ̀ ẹ̀ fún yín àwọn nǹkan tó wà ń bẹ lóríṣiríṣi tá à ń fi fóònù ṣe tí ò dáa tí ò bá tọ́lọ́ǹtà nẹ́bì mu tí ọba ṣẹ̀ríà ìsìlámíyà mu tó yín ẹnu la fẹ́ kọ̀ fún yín nǹkan tẹ́lẹ̀ fi fóònù sí wà tó yẹ pé ẹ̀kọ́ ni láíláí tó yẹ pé ẹ̀tùmọ̀ gbaládá ń bẹ̀ pàápàá ṣùgbọ́n àyàwó lọ tọ́ka sí i kìí ṣe fóònù nìkan láyà yìí tọ́ka sí o gbogbo wasailul ilamat àbí ilanat allati tustamal lil ilmi lil ma'rifa وكانت وسيلة اتصالية العالمية tọ́já sí pé gbogbo tí à ń lò nísìn tó lè mú ayélujára wọn tá ń pè ní kíni ayélujára bẹ̀ látòrí rédíò ó ti kó sínú ẹ̀ lẹ́jọ́ pé íńtánẹ́ẹ̀tì ni tó ń ṣiṣẹ́ pẹ̀lú alqamaru sinai tá a mọ̀ sí wẹ́bsáìtì ní alqamaru sinai bí máa rìn báyìí lójú sámà bí òṣùpá satellite ṣeun satellite òun ni ààrẹ ní rédíò tẹlifíṣàn fóònù kọ̀mpútà ibẹ̀ ní bá ṣiṣẹ́ gbogbo ayé ní ọmọ ìlú bá ti ń sọ̀rọ̀ yìí sì gbé pé wọ́n gbèsè láìf gbogbo ayé ní rí ẹni tí ó bá lórú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ kíáfù gan-an ìṣòro tó yẹ kí n kọ́ fẹ́ sàlàyé káfà tó máa kà ní kíkẹ́ máa ń ta fẹ́ múnú ẹ̀ tó yẹ pé ẹni kan sí láyé o tẹ́ sì fẹ́ dẹ́lẹ́kọ̀ọ́ láyé o ẹ sọ̀rọ̀ kún fóònù tẹ́ ẹ bá lò ó ẹ mọ̀ tẹ́ fẹ́ lò ó fún àtàsìkò wo lẹ fẹ́ lò ó wọ́n á di fóònù káàkiri ẹ̀ di tíra kí mọ́ ẹ̀ dìwé kí mọ́ fóònù ní mẹ́lá pọ̀ láti mú káàkiri tẹ́ ẹ sì yí padà kẹ́kọ̀ọ́ yẹn lápalára yí pé àwọn eléyìí káì torí fóònù ti mú kí ló ti jẹ́ kí ó ti di agbárí inú ẹ̀kọ́ gbàtẹ́ bá kọ̀ nǹkan gbàtẹ́ bá sọ̀rọ̀ kò hà lára yín á jẹ́ pé nǹkan kí nǹkan lẹ̀ ń bá bẹ́ẹ̀ ọmọ kan tá a mú ń jọ kan bí báyìí lásìkò lè kéwú àwọn ń jáde lọ àrílò ní wáyà ń bẹ̀ lásìkò lè kéwú ó lè gbé fóònù sí láàrin títì kò fẹ́ mọ̀ bí mọ́tò ń bọ̀ bọ́kadà ń bọ̀ sáǹgbó sọ̀rọ̀ tó ń napá mo á páàkì ẹgbà fóònù lọ́wọ́ ẹ̀ ẹgbà fóònù yẹn ní bá ń sáré tẹ̀lé mọ́tò wọ́n á gbé kò tiẹ̀ sí nínú pé àwọn afáàní wọ́n ti rí mi kọ́ padà sílé kí fóònù yẹn ò ní dùn so gbàtà délé tí wọ́n ní kó sí fóònù o àmọ́ wọ́n á padà sí ń tọ́da wọ́n lọ pé bàbá ẹ̀ wá ti yẹ àti bàbá ẹ̀ dé àtàwọn tó mú wa kí ni mẹ́nu fóònù rẹ̀ sí gbà wọ́n ó sì wò nǹkan kí nǹkan tí wọ́n kà yìí ní mẹ́mẹ́ kí ló wáyé tó fi lé kíw lè lásìkò lè kíw kí ló sì tó ń fóònù láàrin títí ọ̀ tí ẹ̀rù pọ̀ kàdà ó gbà ọ́ àbí mọ́tò lè kọlù ọ́ àwọn jàrá ìmù tó ṣe ń jọ ẹ̀wọ́ ẹ̀ tó mẹ́jọ tí mo kà á bàbá rẹ̀ jókòó tó mọ̀ ṣé àkọ́kọ́ òfin lè kíw lẹ̀ 1 lásìkò lè kíw 2 ọ̀hún fóònù láàrin títí ọ̀fẹ́ mi ara ẹ̀ wéwu 3 wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ àwa sáré tẹ̀lé mọ́tò 4 àwa sí fóònù yẹn wò àwa bá nǹkan burúkú mbẹ láti gbà yẹn ọ̀wá padà pé ẹ̀dá kan kọ́ wá fún rẹ̀ so wàá sàkà nǹkan bíi 6 sí 8 fún ìgbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn kódà àwọn bẹ lọ́hùn lérí ẹ̀ ní ọlọ́run yí padà kó sí gbákọ́sà òtò tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni bàbá fẹ́ àwa ní kò sí kankan tó ń fẹ́ tẹ́ bá ti fẹ́ náà ni
ẹnìkan tó fẹ́ máa síbí àṣìpọ̀ rẹ̀ mú ní ìwọ ọ̀fẹ́ kọ́ dáa fọmọ yìí àwa làwọn fẹ́ kọ́ dáa fún lásìbá yìí fún tí mọ́tò bá gbà sọ fún wọn yìí pé àbọ̀kadà lọ gbà ọmọ náà wá sí dọ́dà kí ni ká sì pẹ̀lú fóònù rẹ̀ ó ní kẹgbàá ni ọmọ fún rẹ̀ lọ sọ pé ó ní ẹmu sọ́dọ̀tọ̀ ọ̀yà ọdún kíláàsì ẹni àbọ̀ padà sẹ́yìn nígbò tẹ́ bá ti ní kó wò sí ni sẹ̀wọ̀n kó mọ dáadáa nù ọmọ náà kíláàsì wo lọ́wọ́ ọbẹ̀ àṣọ ọjáde lọ́dún yìí tó ti paasi àfẹ́ kó burú fún yín náà kò sí nǹkan kan tá a fẹ́ ṣe ń bi kó burú fún yín tẹ́ bá débi wá lè kéwú tó bá kù díẹ̀ káàtó èébú wa ni tẹ́ ẹ̀ bá paasi nítorí dáa ni pé bàbá ti yọ̀ọ̀dá yín ìyá ti yọ̀ọ̀dá yín fọlọ́run fún ànábì wọ́n dá yín lájọ fún ọlọ́run àtànábì ọmọ tí a mú wọn lọ iléèwé wọ́n dá lájọ fún ayé ni bọ́lọ̀mbá ni ó ṣe tọ́lọ́run àtànábì lókù torí nǹkan tí wọ́n kọ ọjọ́ mọ́ tọ́lọ́run tán ìwà pàdé tíjà tó sọmọlúwàbí kiri yóò ń bẹ́nu àti ọkọ̀ wọn kọ̀ lẹ́sìn rárá ń bẹ́nu àti ọkọ̀ wọn mùsùlùmí ń bẹ́nu àti ọkọ̀ wọn ọmọ tí wọ́n dá kíkọ́ lọ ṣòwò kó lè rà sí kiri ọmọ tí wọ́n ní kọ́ lọ kọ́ṣẹ́ kó lè rà sí kiri tí ó jẹ tí ó mú ni àmọ́ wọn tẹ́ fi sílé kéwú ayé rẹ̀ àtọ̀run rẹ̀ wọ́n fún ọlọ́wọ́ fún ànábì ni àwọn táwa mójútó yín mẹ́sẹ̀ mójútó àwa àfi ká tó sì láti wàhálà tá a ṣe ẹ̀ṣẹ̀ wa láburú kan lọ́dọ̀ wa ju ìgbésí ayé yín lọ fóònù tẹ́ ń lò yẹn a lọ sí conference kan ní Morocco wọ́n á ní kí n lọ sí lecture kan bì kan bóyá mcnas bí nǹkan nílùú yẹn ń jọ yẹn dírẹ́fà tó wá gbé wa lọ gbogbo mọ́tò tí máa gbé àwọn àfa kọ̀ọ̀kan sọ́jà ni wọ́n ìbọn bẹ́ lára wa torí wàhálà ọ̀nà so à ń sọ̀rọ̀ pẹ̀lú báyà àfa Gani lọ́wọ́ pẹ̀lú mi ẹ̀bẹ́ nìkan nìyẹn wá ń sọ bí wá pé bóòlù ẹsẹ̀ sọ lárúbáwá tó jẹ́ pé bíbí àwọn táwọn àjọ ọmọ lárúbáwá fàṣà ò sì kí báyìí lọ́dọ̀ àwọn tó bẹ̀ àfàwọn tó wà jámíà ìgbìyànjú díẹ̀díẹ̀ náà ni so wọ́n á ní ọ̀rọ̀ ẹ̀kọ́ kíkọ́ òun ti kọ fáwọn ọmọ òun ẹ máa gbọ́ tí wọ́n fẹ́ kẹ́ ẹ lò ní o ní Morocco wọn àgbàdo lo fóònù ó ní Haddad tá a mọ̀ sí calculator òun ọ̀jẹ́ kan lò torí Haddad yẹn ó ń wíìkì ọpọlọ nígbà táwọn ń bẹ kékeré àwọn ò lo Haddad calculator táwọn fi mọ nǹkan kà iye kí ẹni tí wọ́n bá kà àwọn lè sọ lérí òun ọ̀jẹ́ káwọn ọmọ òun lo Haddad kí ni mo pè é kí ni òyìnbó ẹ̀ ọlọ́wọ̀n jẹ́ wọ́n lò òun ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ kan jòkó sí tẹlifíṣàn àfi tó bá jẹ́ prógrámù kùránì prógrámù kankan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwé wọn tíra wọn lòun jẹ́ kan jòkó sí sẹ́ pé France ni ọkọ̀nàlétì ìjẹ̀bí kí lẹ́sìn pé kọ̀nàláìsì Morocco wọ́n láti gbọ́ lọ́wọ́ gbọ́dọ̀ tó mọ France dáadáa òun ló ń jẹ́ káwọn máa tó wọn máa ṣe torí pé àwọn náà ò fi kọ́ra gbogbo kìíní tẹ̀ ń lò yẹn ó ń wíìkì ọpọlọ ni gbogbo 7123 kò tí ì sí fóònù báyìí táwa ṣe dé láti lọ ní sẹ́kọ̀ọ́ èyí tí fóònù láǹfóònù dé sẹ́rin ẹ̀ ti dé tiwọn tí láǹfóònù kọ́kọ́ dé sí 2000 kọ́ ni kó tó wá já pé fóònù ọlọ́wọ́ wá dé àtìgbà yẹn ló ti wíìkì yẹn kò jẹ́ pé ẹ̀fẹ́ wo tíra orí gọ́gù láàmà lọ sí ní tabalẹ̀ sí bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tíra ò sí nínú gọ́gù ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ò sí nínú gọ́gù yẹn bẹ́ẹ̀ bá ti gbé fóònù lọ́wọ́ nísìnyí gbogbo tẹ́ bá fẹ́ mà káàtì pé yẹn tiẹ̀ fẹ́ lò náà tó bá gbé lọ́wọ́ fẹ́ fi dàáfà ó lè dàáfà látara fóònù pẹ̀lú àwọn prógámù tí ọjọ́ máa ń tọ̀ bá ń kọ́ ṣùgbọ́n yìí máa wíkì èèyàn kò ní jẹ́ èèyàn lè wò kára àti pé máa wo fóònù wo wà máa dùn yàn lójú àwọn ewu tó wà bẹ́ẹ̀ ìmọ̀ mo torí pé sáàsà ti ń tan náà yẹn ó níwọ̀n bá tójú rẹ̀ gbọ́dọ̀ máa wò ni wọ́n fi ṣe ètò kan síbẹ̀ tó yẹ pé yìí máa cool tó bá fẹ́ kọ́ láì tàbí òsín bẹ́ẹ̀ ó cool kí lẹ́ ń gbókọ ẹ̀ ó léwu gan fẹ́ni tójú rẹ̀ ọba lágbára tẹ́lẹ̀ tó bá rẹ̀ sí wo fóònù àbíkọ́ ẹ̀ kọ̀ǹpútà wọ́n àti títí yọ padà dẹ́ tójú ń dùn pàápàá jùlọ bíréènì rẹ la fẹ́ kó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀kọ́ rẹ ìyẹn lọ́wọ́ jẹ́ nkọrin yìí àwọn prógámù yẹn wà ń bẹ tẹ́ ẹ fẹ́ rí ẹ kàn bá ń bẹ̀ ni
yọkàn wọnú ẹ̀ bí kan máa jó ní òhò bí kan máa ṣe bákan. Àwọn èèyàn pè mí jọ́kan pé kí n lọ kíyèsí fóònù mi o, wọ́n ti gbé nǹkan wọbẹ̀ tí sì ṣe pé àwa la háìdẹ̀ síbẹ̀ láì mọ iye ìgbà. Wọ́n tó gbé mi láìpẹ́ yìí nísìn, èyí ò ti ju ọ̀sẹ̀ méjì lọ lọ́rin láyé ńlá. Ẹ wo fóònù yìí nígbà tá a wò ó bá jẹ́ pé àwọn obìnrin tó síra lẹ̀ ní òwò lọ́wọ́ abẹ́. Àbí mi ọ̀sọ́ fẹ́ yìí, àwọn kan lọ ópùnù àkáǹtì kan ló kọ́ mi, wọ́n fi ń ṣe nǹkan tí àmọ́ ń pẹ̀. Ìdílé ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ wa tẹ́ ẹ fẹ́ kí Mustaqibalu yín ọ dáa, tẹ́ ẹ sì fẹ́ kọ́pọlọ yóò jókòó ẹ láti kíyèsí fóònù la fẹ́ gbà lọ́wọ́ yín. Kẹ́ ẹ sì mú wá fúnra yín. Ẹ bá ti mú wá fúnra yín, àwọn àfáà tí ó ṣètò ẹ̀ wọ́n fún nọ́mbà. Tó bá ti parí ẹ̀kọ́ rẹ tó ń lọ wọ́n gbélé ọ lọ́wọ́, wọ́n á lọ sáyé ara rẹ bó bá ti fẹ́ ṣe. Tíra tí mo wí ẹ rí olóko lẹ́dà ọmọ tó lòun wá lọ́wọ́ wá lọ́wọ́ òkè. Wọ́n gbé tíra kan wá báàgì kan wá láàárọ̀, tíra ló kúnnú ẹ̀, tíra tí mo ṣe bóyá níta bóyá lórí bẹ́ẹ̀dì gbé wa bóyá nù آثار الثقافة الغربية في الثقافة العربية. tíra tá a ṣe o àwa sọ̀rọ̀ kan yìí síbẹ̀ tẹ́ fi mọ̀ yí pé ẹ mọ ní kọ́lọ̀ gbé wa lọ́wọ́ ọba rẹ̀. gbogbo àwọn tó bá ti jọ bẹ́ẹ̀ mọ́ àyẹ̀nsánù ọ̀nìsàníyà mú wa àwọn tó bá jọ bẹ́ẹ̀. náà orin táwa kọjọ́ náà kí lẹ pé mẹ́rin bẹ́ẹ̀ tu rẹ̀ àyà tá a fi tú ni pé wàmínà náà Olúwa ní ń bẹ́nu àwọn ènìyàn. Man yashtari lahwal hadith, ẹni tí ó lọ kó rẹ̀ ra lahwal hadith, ọ̀rọ̀ eré, ọ̀rọ̀ àwàdà, ọ̀rọ̀ awẹ́wà, láhàwà, ọ̀rọ̀ eré, láhàwù eré àgbà níjẹ́bẹ̀, láìbù léré mọdé, láhàwù léré àgbà. Alhadith tẹ́ pé inú ọ̀rọ̀ ni ẹ máa lọ gbọ́ orin kórin lahwal hadith ni, àwàdàkáwàdà lahwal hadith ni, ìjókíjó lahwal hadith ni, orin kórin gbogbo àsàkásà lahwal hadith ni. Al-Qur'ani lọ sọ o, ọwá lọ fowó rà á, ọwà nù tẹlifíṣàn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ prógámù tó dùn àsìkò oorun ni wọ́n gbé sí, àsìkò oorun tó gbàgbéra tó ní kírun, bọ́ọ̀lù gbígbá àsìkò oorun ni wọ́n gbé sí. àwọn tí ń dẹ̀ ṣe kí ni àwọn harabal Islam ni wọ́n ń ja Islam lógun ni wa thaqafatil arabiyya wọ́n fi ń jà lógun. àwọn tẹ́ ń ṣe àwọn òṣè mistake wọ́n mọ̀ọ́mọ̀ ni, kódà àwọn fóònù kan wà West Africa ni wọ́n ṣe sí àti Asia ilẹ̀ Lárúbáwá tí ò sí lọ́dọ̀ tí wọ́n gágágá. irú àwọn nǹkan jágbàjàgbà yìí wọ́n ní fi sọ́dọ̀ ọmọ wọn o, káwọn lè máa jù wá lọ kọ́pọ̀lọ́ wọn máa ju tiwa lọ, wọ́n wá gbéranù sínú ọ̀dọ̀ tiwa àwa dúdú àti Lárúbáwá kó lè ṣàgálà wa anil Islam wa an shari'atil islamiyya, kó lè bá di wa lọ́wọ́ ṣẹ̀ríà. ìwọ́n tó yẹ pé láti primary secondary ló ti ń wò òkú wò bóòrè wọ́n sì á sọ káàdì sí kan fún ọkà máa wà fún àyẹ̀gbẹ́ àfáàyè ọ̀làjú ni, torí ó ti mọ́ ọlá láti kékeré. ìdínú tá a fẹ́ gbà lọ́wọ́ yín àgbàǹgbà pé ká fi da yín lára, àmọ́ kó lè jẹ́ ẹ̀kọ́jú máa ń tẹ́ torí ẹ̀ wá liyudilla an sabilillah, torí àwọn irinṣẹ́ wọ̀nyí yóò jẹ jùnù kó lójú ọ̀nà Ọlọ́run. tẹlifíṣàn wà ń bẹ, kí la tún pè é, láptọ̀pù wà ń bẹ, àwọn program tó wà lórí fóònù pọ̀, kí lẹ ti ń pè é máa bá ń ka àwọn program tó wà lórí ẹ̀. Facebook wà ń bẹ òde ní WhatsApp wà ń bẹ, TikTok wà ń bẹ, Instagram wà ń bẹ, YouTube wà ń bẹ. gbogbo àwọn èèyàn pátá ó lè kọ̀ntúrà rẹ̀ tó bá fẹ́ fi ṣètò Ọlọ́run. ọ̀hádẹ̀ fún ní táìmù ni, kì í ṣe ojoojúmọ́ náà máa di fóònù kiri ọmọ akẹ́kọ̀ọ́ èso lówó tí ń ṣòwò. ẹni tí ń ṣòwò ni wọ́n máa pè é pé ọjà dé ọjà òde, èlò lára èlò láta, kí ni tiẹ̀ pẹ̀lú fóònù dídì kàkiri. àsìkò tó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ yóò ní táìmù, máa wòran sọ́gbọ́ máa wòran nígbà àwọn tá à ń sọ ọ̀kan ọkọ́ wọ́n bá fún ọ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sẹ̀ rí rèé ó pè é kọjú sí mi nǹkan fàlẹ̀. ṣé ojúmọ́ náà bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sọ̀rọ̀ ni?
ọmọ tó wà lóstẹ́ẹ̀lì ní Kánò ní Sókótó àbí tó wà ní Lárúbá tó wà ní Èbó tí ojúmọ́ ló fẹ́ bá yẹ sọ̀rọ̀ tó dẹ̀ sanwó ribiribi láfi kẹ́kọ̀ọ́ ó ní táìmù tẹ́ fóònù bóyá ìkan lọ́sẹ̀ tó bá jọ ọmọ rí èso ọmọ bú ọ̀hún sì mọ táìmù tó pe bàbá rẹ̀ bùkẹ́ ìyá rẹ̀ kí ló kàn án di fóònù káàkiri fóònù ẹ gbọ́dọ̀ wà mí tó tọ́jú ẹ̀ sí onú ẹ̀ bí wá fún wọn tí ẹ bá kó fi ń sin nǹkan míì bẹ́ẹ̀ bá pẹ́ nìkan sì yọ̀ gbé fóònù kiri èyí ń sọ fún yín kí n tó máa ṣiṣẹ́ lọ́wọ́ yín ni o ní bá ti gbà lọ́wọ́ rẹ báyìí bá rí pé ó kó fóònù léyà ju tíra lọ àbí ìwé òní kan ṣe nìyẹn èyí sọ lówó o sì bá jọba ṣiṣẹ́ òyìn sì sọ lóṣèlú kí lọ́wọ́ mú wọn di fóònù káàkiri àsìkò tó lo fóònù tó láwọn lo fóònù kó tó di pé wọ́n sẹ̀ kó wàhálà yìí dé sí ní wọ́n fi mẹ́nu wọn tá a mọ̀ yìí àwa sì fẹ́ kẹ́ ẹ mọ̀ jù wá lọ kó tún yẹ yín jù wá lọ náà. yọ wá mà ṣebí ẹyẹ rẹ ṣebí nǹkan láìfù ni ṣebí gbajúmọ̀ ni ṣebí kíní ni wọn tó ọlọ́pàá tí wọ́n sọ̀rọ̀ lọ fóònù yìí tètè máa wá kalẹ̀ sí kíákíá ibi tó sọ̀rọ̀ fóònù tètè wá mọ̀ tó yẹ kalẹ̀ sóti yẹ yín ní kàkún bá ti wí yìí síbi wà tá à ń sẹ̀ yìí bẹ́ẹ̀ sì láfẹ́ kó dà fún yín ìtàkàsà àhúzùwà wọ́n sọ ọ́ dérí ó pọ̀ débi lúdò títa ó débi káàdì títa ó débi gbogbo nǹkan tí ó gba ọpọlọ rẹ tí ò ní jẹ́ òun lẹ́kọ̀ọ́. àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ ìyá ẹlẹ́tẹ̀ẹ́ lérò ọmọ jẹ́ tiwọn ìyá yẹ̀yẹ́ tọ́lọ́run dojú tìlú ẹ̀ wọ́n bá yá nígbà tẹ́gbẹ́ bá sọ̀rọ̀ tó o bá rí sọ nígbà tẹ́gbẹ́ bá jẹ́ lárúbáwá ni òyìnbó náà ni wọ́n ń kọ́ nǹkan orí kọ́ torí tó ti wọnú ọpọlọ rẹ ti pọ̀jù ìríkùrí ní bẹ́nu ọpọlọ rẹ ìgbọ́kùgbọ́ tó wà nú ọpọlọ rẹ táwa ń ka ayé Al-Qur'ani òkè tó lọ wíta nẹ́bí bí tí ń ka fún yín lọ́wọ́ yìí yọ kẹ́yìn sí ni pé kí ni ń wí ìyẹn fóònù tó pé ti di kí ni ẹ̀ bá ní fóònù sọ dáa ni yọ kẹ́yìn sọ̀rọ̀ Ọlọ́run kò ní lò kò ní gbọ́ bí ẹ pé ọ̀gbọ́n tá à ń wí ó dàbí àti wọ́n ti kan ìṣó máa létí wọ́n ti kan ìwo máa létí tí òfin ní gbọ́rọ̀ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ sọ fún pé ń bọ̀ wá jìyà o ọ̀ ń gbádùn lọ́wọ́ ni ó ń bọ̀ wá jìyà lọ́jọ́ alẹ́ o nígbà táwọn ẹgbẹ́ rẹ bá ń ṣe nǹkan rí tí wọ́n di mínísítà tí wọ́n di gọ́fúnà tí wọ́n di àfáàtà tí wọ́n di mufti tí wọ́n di ṣéwù tí wọ́n á bẹ́mi tó ń kó fóònù kí tó ń wo òwò káàkiri tó ń wo ìyà ọjọ́ alẹ́ kì í ti kàyà àlùkìyámọ̀ ó dèrò ẹ̀yìn níjẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé dèrò ẹ̀yìn tọ́tọ́ bó ti jẹ́ nù èyí àyà méjì ni wọ́n á forin yìí jẹ́rìí ẹ̀ bísímìlà orin yìí la fi jẹ́rìí ẹ̀ ṣé mẹ́mẹ́ orin. Bismillahirrahmanirrahim. Qasidatun qulitu fi munasabatin aqama Jam'iyyatun Nasfat Kaduna 2006. Mo bá ní ẹsẹ̀ orin tí àwọn kọ ní ayẹyẹ tí àwọn Nasfat ṣe ní Kaduna ní tíra tó wà lọ́wọ́ mi 2006 ni wọ́n kọ sí ibẹ̀ èyí tó wà lórí laptop 2008 ni wọ́n kọ síbẹ̀. Qasida náà wà lọ́wọ́ pé Salatullahi lil muqtari ata jami'il am. Èké ọlọ́run kọ́ máa bá gbogbo àwọn ànábì ọlọ́run títí kan Ibnu Matta torí tà ní parí ẹ̀ Ibnu Matta sẹ́fẹ̀ jẹ́ pé Ibnu Matta ànábì kí ni ànábì Yunus Ibnu Matta ẹ̀ kí n gbọ́ wọ́n dá kúrò ní kọjá àwọn oníjẹ́ bẹ́ẹ̀ ó yá. Annahu la ilaha illallah. Mo jẹ́ ìgbé kọ̀ sọ́ba kan fọlọ́hun. Muhammadu bàtàtì tughyana bàtàtà. Muhammadu bàtàtà tughyana. Àní Muhammad òun ló fi gbogbo nǹkan ìkọjá àlọ́ ọlọ́run ló tú dànù ló fọn ká ló kókó lẹ̀. Ala ashabi ìfàlìmọ́ kò tẹ̀dínà. Ìkẹ́ ọlọ́run máa ń sàábì àti gbogbo àwọn tó kọ́ sí ẹ̀. Tàtílẹ̀ àwa àmúfàtà. Títí gbogbo ọjọ́ ayé ò fi tán yányán. Tàání ìlà àìmọ̀tìnà tàání. Kíkì mi fún gbogbo àwọn àfá àgbààgbà tó wà ní Kaduna. Kaduna wìláyà tánà sífà àti hàtà. Ní ṣètì Kaduna ti bo nẹ́sọ̀tì tó wà ń bẹ̀. Jọ̀mọ́ àti náà lè màrà kíbi káìrà. Mo tún kí gbogbo àwọn jàmá Markaz tó wà ń bẹ̀. Wàsádà àti òdà tukọ̀. Àtàwọn olórí ńláńlá tó jẹ́ ẹni ìmọ̀nà Ọlọ́run mo kí gbogbo wọn.
Allahi haqqan qad sayyi. ọmọ ìyá mi lójú ọ̀nà ọlọ́run ó ti ṣoríire o. Iza absorita fi dunya udita. tó o bá ti ríran tó fojú rẹ wo ayé dáadáa ọlọ́run ti fọ̀nà mọ́ tó o máa ṣe báwọn kan ti ṣe ná ayé. Kalamul asri bil jawwali am. ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ tá a wà bẹ̀ láyé tá a wà bẹ̀ yín sìn ọ̀rọ̀ orí fóònù tá a pè ní jawwal fóònù náà ní jẹ́ bẹ́ẹ̀ kí ni mo pè é fóònù náà ní jẹ́ bẹ́ẹ̀ alágbèrìn òun ní jẹ́ jawwal ọ̀rọ̀ orí fóònù ó ti kárí ayé. Mata uti futa aw ata futa gishta. ìgbàkígbà tí wọ́n bá ti pè ọ́ hu tífútà wọ́n pè ọ́ ha táfútà àbí wọ́n ló pè yàn. Gishta. gísta jàmbá ń bẹ́ńbẹ́ irọ́ ń bẹ́ńbẹ́ manga ṣàná. Wa in lam padà dẹ́bi mọ̀ pé jàmbá ń bẹ́ńbẹ́ ẹ̀ ló ń bọ́ mọ́ ẹ̀ ṣe tẹ́ wò mí. Olùdẹ́kìn lágége àwọn àpè mi ẹ̀ ló ń bọ́ lọ́wọ́ àtẹ̀rẹ̀tì rẹ̀ ọ̀dà mo ti dé Kẹjà báyìí ṣé mo ti dé Kẹjà jàmbá nù ẹ wá woru iye jàmbá o ta ni ń pè ọ́ ta ni ń bá sọ̀rọ̀ èmi náà ní ń dáhùn wọn ni ọmọ kéwù kan ni kí lè fẹ́ afẹ́ bá wa bá sọ̀rọ̀ ni wọ́n á yí òun padà jàmbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí sùn bẹ́ẹ̀ bó ti jẹ́ nù. wa in lam tadri hadirata zamani. téèyàn ọba wa ní fóònù lọ́wọ́ hadirata zamani lásìkò tá a wà yìí. Walam tastau fi majraha jahilta. tó sì máa tẹ̀ tó máa pè tó ọmọ nǹkan kan síbẹ̀ wọ́n ó pè ọ́ láláì mọ̀kan kódà bọ́ gba pòfẹ́sọ̀ wọn ni láláì mọ̀kan ni kò mọ fóònù lò àárẹ̀ kọ́ ni. Luka man bada wajafa wa hamaja. àpèjú rẹ máa ń jà fa wọ́n lọ́gọ́ aróko ni wàhájà olùkọ́ wàhámájà èébú náà gbogbo ẹ̀. Wagaba hanil hadarati ma sakufuta. wàgáàbà anil hadarati òmùtí lọ láyé máa sàkífútà kọ́lájú. Falila ila awalimu ma hawatihu. gbogbo tí ń bẹ láyé ìpátátá ní ọlọ́run ni. Nata ija falsafiyati alifa. àbáyọrí sáyẹ́ǹsì àwọn èèyàn àwọn ẹ̀dá tọ́lọ̀ fún lọ́pọlọ náà ni ọlọ́run sì sọ náà Al-Qur'ani pé wallahu khalaqakum wa ma ta'maluna èmi mo dá yín àti ntẹ́yìn náà bá fọwọ́ sí. Ka telefonu wa. Bẹ́ẹ̀bi tẹlifóònù Wa telefasatun. àti tẹlifíṣàn Wa rédíò. àti rédíò Ka akimari sinai àti. ó jẹ́ iṣẹ́ sátáláìtì ni tó jẹ́ sí pé àwọn ìbò gbé sókè tó fi kárí ayé. Wa ma sọ̀nà àti ògẹ́rì bí ìjú. ẹ rí gbogbo àti àwọn western civilization ṣe pátápátá gbá àti wọ́n ṣe mùsùlùmí láti lè fi báyé sọ̀rọ̀ àti láti lè jẹ́ káyé lújára wọn àti ìlàjú àti kẹ́kọ̀ọ́ tọ̀ táwọ́yé àwọn abẹ́ o ní jáàmì àìsàn wọ́n lò àbẹ̀wọ̀n lórí yunifásitì kódà wọ́n sì lọ́wọ́ ẹ̀rí pé ẹ gbọ́dọ̀ ní kọ̀ǹpútà kódà láti IO station ni wọ́n ti ń lò gbogbo àwọn atọ́lọ́bì nísìnyí gbogbo náà ń béèrè kọ̀ǹpútà tí àwọn gbọ́dọ̀ mọ̀ ní torí tíṣà mi lẹ́kítọ́rà mi ò ní wá yóò kàn sẹ́ndì sórí pílátífọ́ọ̀mù yìí àwọn náà ń lò fún yín lẹ́kọ̀ọ̀kan àbá lò fún yín fáwọn tó bá serious tọ́jú pé èèyàn bá serious òun fẹ́ ló àǹfààní wà ń bẹ̀ ṣùgbọ́n èèyàn mélòó ló serious tí ó ṣe é dáa. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo tí wọ́n ṣe ọlọ́run ló fún wọn ṣe o àmì ọlọ́run ni o ọlọ́run ń báyé sọ̀rọ̀ ojoojúmọ́ ọ̀ràn àwọn ànábì wa mọ́ àmọ́ ojoojúmọ́ ní ń báyé sọ̀rọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ayé àti tí àwọn ní tẹkinọ́lọ́jì ń ṣe ọlọ́run ló fi mọ̀ wọ́n pẹ́ẹ́sì wa sọ̀rọ̀ tẹ̀ ní fi ṣẹlẹ̀ òun ló kù. gbogbo àwọn tí ó tún ayé ṣe tí ó ṣe nǹkan dáadáa láyé ó wúlò fún wọn. ní téèyàn bá mọ̀ tó bá fi tún ayé ṣe ọlọ́run ó san lẹ́san lórí ẹ̀. ìwọ ọmọ mi ìwọ ọmọ ìyá mi ìwọ ọ̀rẹ́ mi n tó ní lọ́wọ́ tẹlifíṣàn rẹ rédíò rẹ ẹ̀kọ́ rẹ gbogbo nǹkan tá a lò kọ̀ǹpútà rẹ sóun fi ń ṣe dáadáa ní àbó òfin bà kan jẹ́. sóun fi ń tún téèyàn ṣe ní ẹyẹ oríṣìí kẹ ẹ jà láàrin ara yín ọmọ kí ó sọmọ kí ó kẹwàá lọ kọ nǹkan sórí Facebook. àwọn pẹ̀lú ẹ̀lẹ́jọ́ jà àwọn àfáà yín ọ̀gbọ́ níjọ́ kan pẹ́ báyìí lé ọ̀pọ̀ sórí láì yóò bá kọ nǹkan sórí Facebook ṣé ayé ń dáa ni àbí bàjẹ́ ẹ̀ dáhùn ni. àwọn fẹ́ nìkan fẹ́ ọ lọ́ba di pé ẹ̀ ń sọ̀rọ̀ ààrẹ sórí Facebook dẹ̀ gbogbo ayé pátá ní ń bọ̀ ibi tí nǹkan ti ń bàjẹ́ nù.
أوتيت من علم وفضل ọlọ́run fún ẹ nímọ̀ ọlọ́run fún ọ lóye onílàáká inú ومصيبة ومكرمة ọwọ́ ti nípo ti chairman ọdàfà odìsẹ́wò odi kankan nínú àwọn àpòjọba àbíkú ẹ̀sìn ولكن للشريعة نابتعيا lóòótọ́ a lè rà á ìsítárà àti ibùtà ọ̀rà ọ̀tà nẹ́sítẹ̀rí á nábùtẹ̀yí á lè lò ó fún sẹ̀ríà Islam ونشريعا بإيمان سميت a lè tà á a lè rà á ní ìmánì pẹ̀lú sẹ̀ríà Islam ó lè lò ó fọ́lọ́run tó tún gbalada ń bẹ̀. وتيكم من ملاحظة ẹ wá ترى gba àwọn àkíyèsí tá a fẹ́ kẹ́ ẹ mú dání kẹ́ ẹ máa sọ. مفاسدها جليات لها ìbàjẹ́ tó wà bí fóònù lílò ọ̀pọ̀ o àti gbogbo àwọn ìtàkálẹ̀ yìí ni wọ́n pọ̀ gan-an ló pọ̀ ju àǹfààní ẹ̀ lọ. تسد صلاتنا لغوا ونجوا ń di wa lọ́wọ́ ọ̀run kíkí bí tó bá ti ń wò báyìí onímọ̀ kó tó tí ẹ bá gbé fóònù lọ́wọ́ lálẹ́ tẹ bá sì tẹ bọ́ sórí kí ló ti pè é social media tẹ bọ́ sórí kí ló ti pè é èyíkéyìí mẹ́tẹ bá bọ́ síbẹ̀ tí lè mọ̀ onímọ̀ kò dẹ̀ ní sú ẹ̀ àmọ́ tó bá gbé tí àlọ́ bá àbọ̀ kàwé níṣẹ́ lọ́mọ tó gbé bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ọ máa gbádùn ẹ lọ ni kódà bó gbóúnjẹ síwájú rẹ̀ oníjẹ níbi tí aburú kiri ń pọ̀ dé ككمبيوتر bí kọ̀ǹpútà وإيميل àti email وفاكسين àti fax وإنترنت àti internet gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí tó lọ fún ọ tó rà á tó ń bẹ lọ́wọ́ rẹ̀ لتخطيطنا لهوا ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ sí ná ẹni tó lè bá sọ̀rọ̀ face to face báyìí ẹgbẹ́ ìyá rẹ̀ ẹgbẹ́ àǹtí rẹ̀ lọ́ba bàbá sọ̀rọ̀ lórí fóònù ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ tààtì tù sí ná ẹ̀ ń pláàni sí ná lórí ẹ̀ وتدليل لعبادة لو حرصت kọ́ọ̀dà ẹ̀ máa fi òòrùn ara yín ẹ̀ máa tó ẹ̀ máa sùúrà síra yín àyèmáyé ẹlẹ́hàá ti mẹ́lẹ́ ní í ṣe bàjẹ́ wọn níta àyèmáyé ẹni ọlọ́run mí náà ní í ṣe nítorí ẹ ti wà lórí kínní wọ́n lè má ti pàdé ara wọn òyìnbó sí dúdú sí ìbò nípa sínà tààtì tù sínà ìkàlùkù mọ̀ síbẹ̀ èyí ń dẹ̀ ní sọ́bàtọ̀ ọlọ́run liyudilla an sabilillahi bighairi ilmi sẹ́rí bighairi ilmi ti yẹjú ọ̀rọ̀ tó bá yẹ pé bí ilmi ni òfin kẹ́kọ̀ọ́ lórí fóònù ẹ lè máa ṣe prógámù ń bẹ àyèmáyé nísìnyí àwọn àfáà tó wà bíbà yìí wọ́n máa ń lọ sí online class ọwọ́ àbẹ tí wọ́n fi ń gboyè kan bí ilmi nù àbẹ́yìí tá à ń gbé ọ̀dà bighairi ilmi tí o mú mímọ̀ dání. إذا ناديت ربك في دعائي ìlànà dé tọrọ bákà tó ń bá ń pe ọlọ́run ọba rẹ tó ń ṣàdúrà lọ́wọ́ tó tún gbé fóònù lọ́wọ́. وكن متناسيا عنها وصلت gbàgbé fóònù sẹ́gbẹ̀ẹ́ kan pààyàn ni torí tó bá fẹ́ kàdúrà rẹ gbà bí wọ́n ti ń pè ọ́ ẹ̀ló bọ́lọ̀ sọ̀rọ̀ tó ṣẹ̀lú fún ọ èwo lọ fẹ́ mọ́nu méjì ọlọ́run lọ fẹ́ dá lóhùn ní àbẹ́yàn pa fóònù fi sẹ́gbẹ̀ẹ́ kan pa tẹlifíṣàn fi sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo nǹkan tí ó kìdí ọ lọ́wọ́ wọ́n bá fẹ́ ka tírà wọ́n fẹ́ kàwé wọ́n pa á ní ó filẹ̀ bí ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ nǹkan kan tó rí èsì ó lè ha kó dúró ọ̀yà yàfa. فتحتذران عن البهتان كذبا lórí fóònù ọwọ́ rẹ̀ jìnnà sí ìbàjẹ́ wọ́n sì purọ́ fáwọn èèyàn wọ́n gbọ́dọ̀ torí irọ́ lọ́pọ̀ jù mẹ́. على التليفون علك إن أتفت alaka bóyá inú tí fúta tẹ́ bá pè ọ́ àbí wọn náà bá pè wọ́n pààrọ̀. وتأتي جيم في الكمبيوتر àwọn أزوا abọ́ sórí kọ̀ǹpútà wọn play game bóló ti hákìrú bẹ̀ bóló ti kírun bẹ̀ torí géèmù yóò máa tàn ọ́ ni yóò máa tàn ní mo fẹ́ fi dùnra mi nú ni mo fẹ́ fi tẹ́ra mi lọ́rùn ni ọ̀hún atẹ́lọ̀ lọ́rùn mọ́ بغير إفادة tí ò láǹfààní فيما بحثت níbi bá sùn tó ń sè. وكن متساويا بالمال باذلا tọ̀ tẹ́ ẹ̀ bá tún wá sọ̀rọ̀ ẹ máa nánà kú rẹ lórí ẹ torí fóònù ó jẹun yóò jẹ káàdì fóònù ó sì gba abẹ́rẹ́ yóò gbà ná yóò sì gba dátà náà ni yóò wá gba ná sára yóò sì kíni yóò lóògùn yóò jẹun yóò lè jẹ́ pé o lè ẹlòmíì ò lè fún ìyàwó rẹ̀ àtọmọ ẹ̀ lówó tí ó fún fóònù bẹ́ẹ̀ bá wá sí ìsìn lápèjú ẹ máa wò ó kéré pátápátá ẹ̀ náwó sórí fóònù ẹ torí pé ẹjọ́ máa kẹ́kọ̀ọ́ kápẹ́ 200 náà mo sọ pé ó kéré pátápátá èyí kéré òbí 200 sí ẹbí káàdì 200 wà níbi tí mo ti gbé ní ẹ̀ ọ wà lọ ọ wá ra káàdì 200 lénìí
ìṣẹ́jú mélòó ló fi lójú òfin tán ìṣẹ́jú mélòó ọ̀kọ́dá ẹ ti ẹ̀ sọ pé 200 lẹ́nì 200 lọ́la 200 lọ́tọ̀la tó bá dijọ́ mẹ́wàá ó dé lò ó di 1000 tó bá dogúnjọ́ ó dé lò ó tó bá dosùn mọ́ ó dé lò ó ẹ má dàrú tó bá dijọ́ mẹ́wàá ó dé lò ó 2000 tó bá di ogúnjọ́ ó dé lò ó tó bá dosùn kan ó dé lò ó 2000 ni kẹ́lẹ́ máa pé ọ̀nà náà kú náà ni o 200 láwé máa mú ní 200 ní á jẹ́ pé wọ́n ná jù bẹ́ẹ̀ lọ. 200 lójoojúmọ́ tó bá dosùn kan ó dé lò ó tó bá dosùn méjì kan tó bá dosùn mẹ́ta tí ń jẹ́ dáwọ́rà kan ó dé lò ó 18,000 ó sì sanwó lé kéwù. àbí àbá ọ̀sanwó lé kéwù ọ̀dẹ̀ ń sanwó fóònù. Fóònù tó wá sanwó fún yìí nísìnyí tíra tó kà mẹ́lẹ̀ o. Ọ̀ká. Ọwọ́ kó oúnjẹ tó jẹun. Ẹlòmíì lè má jẹun kọ́ máa wo fóònù. Torí ìgbọ́kúgbọ́ àti wọ̀kúwọ̀. Kí ẹ lè máa ń gbé bá ń tún bẹ́tù yẹn kà. Jẹ́ni tí ó wà níwọ̀ntúnwọ̀nsí bí ìnákùná mọ́nà kọ̀ látò bá gbé tẹ̀síìrà. Owó tẹ́ fún ẹgbẹ́ kò fi jẹun, owó tó fi kò ṣe tààtìrà, wọ́n ná lórí fóònù, wọ́n ń bọ́ fóònù jù ojúmọ́ lọ ń bọ̀. Ok, kò sí náà lórí ẹ̀mẹ́ fẹ́ lọ cháàjì, èló lẹ́fẹ́ cháàjì? 200. Iná wọ́n dẹ̀ tán ní ibi wákàtí mélòó? Ó ti jẹ́ nìyẹn, mo tọ́ ọba ní power bank. Nàá nso. Má fàsìkò rẹ, má nánà kùnà owó, má sì fàsìkò rẹ ara ẹ̀, má fàsìkò rẹ ṣeré. Pẹ̀lú kọ́ fàmí rẹ̀ láre torí pé làákà ìbẹ̀ lára rẹ̀. Bọ́ ọba lo fóònù yìí tó fi ṣe rere, ọgbẹ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, ó tó wá gbé ní mímọ̀. Torí pé lórí fóònù nísìnyí gbogbo àwọn múnjìdó pọ̀ lórí ẹ̀. Maktaba Shamila wà ń bẹ̀. Lẹ́yìn náà àwọn dictionary wà ń bẹ̀. Tọ́ bá ti bọ́ síbi tí wípé science lọ fẹ́ kọ́, geography wà ń bẹ̀ fún ìyẹn ti dídì gbèsè ayé yìí. Tó bá náwó síbẹ̀ ọ̀dà kọ́dà ó tún gba aládá lọ́dọ̀ lọ. Ẹ̀kọ́ tá a jíjẹ́ ò lè kọ́ ní kíláàsì wọn kọ́ lórí kìíní ẹ̀. Tọ́ ẹ pé bẹ̀rẹ̀ bá lò sí. Àmọ́lẹ́ pé fáwọnù rẹ gbogbo ń tọ́ka yí pátápátá àti akọ tẹlifíṣàn kankan nítorí ìbàjẹ́ ni gbogbo fúgàmù tó wọ̀ dáa. Ègbé ni fún ọ tó yà kẹfẹ́ ní sọ́lọ̀. Ọlọ́run fọ̀nà máa ń fún Islam ìmọ́lẹ̀ kó fún wa lórí kó já sórí rẹ̀ ọba tẹ̀lé yóò ṣàǹfààní ìpè Ọlọ́run àánú Ọlọ́run tàtọ́jẹ́tọ̀ Ọlọ́run kọ́ máa bá gbogbo ẹ̀ tó bá gbà tó bá tẹ̀lé. Eléyìí a ti kọ́ láti 2000 kí la pé 2006 ṣẹ̀gbẹ́ kìí sọ̀rọ̀ sí i. Àwọn agantá ajẹ́ bàbá fún yín jàmbá fún yín tí èèyàn bá ṣọ́ra tí èèyàn bá gbé kínní lọ báyìí wàláhì ọgbàgbẹ́ tó sì tá a lè ti dé. Kí ni àwọn ajẹ́ ọmọ kéwù àgbẹ̀ bàbá kéwù àwọn bàbá àwọn gbàgbé tó ń jẹ́ ọmọ gbàgbé nìyẹn. Bọ́ọ̀ bá tiẹ̀ ní fóònù gan kọ́ ọmọ wo obìnrin báyìí pé kọkùnrin tó sì ní fílẹ̀ ọkùnrin làákàyè yọ lọ ṣètánì ti wà bẹ́ẹ̀ àbúbìnrin náà ní ìrànjú mọ́ ọkùnrin làákàyè yọ lọ. Ìyẹn tó fa àwọn ìjọba pé àfikọ́ kájú Al-Qur'an sọ pé kó lónìí mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum kó lónìí mu'minati yaghuddna min absarihinna wa yahfazna furujahum torí lójú rẹ̀ bá ti rí làákàyọ̀ tẹ̀lé ni. So eléyìí a fi kìlọ̀ fún yín fẹ́ni tí ọba gbọ́ tẹ́ ẹ̀ bá tẹ̀lé tí wọ́n bá ti wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ báyìí dágbére fún mi. Àbí kọ́ fọwọ́ ara rẹ̀ mọ́ bá ní tọ́jú ẹ̀ sínú báàgì mi wọ́n gbé àfẹ́ gbọ́ kó wọ́n gbé fóònù mi o. Tọ́ bá wá fẹjọ́ sùn pé wọ́n gbé fóònù ọkọ̀ gbégbá méjì lánàá. ń túmọ̀ pọ̀ tẹ̀lé àṣẹ wa. Àwọn olè tí gbé nǹkan Ọlọ́run rẹ̀ wọ́n ṣe wọ́n wá gbé lọ́wọ́ rẹ̀ torí tá a fẹ́ kó ṣe náà nù. Àwọn tẹ bá fi ṣe tán pé níbi tí tọ́jú ẹ̀ sí wọ́n gbé ẹ wá fún àfẹ́tò wọ́n bá yín fún yín nọ́mbà ẹni bá kọ́kọ́ wá nọ́mbà 1 nù nọ́mbà yẹn lọ tọ́jú lọ́dọ̀ wá fẹ́ gbà padà ọwọ́ àgbà kan rẹ̀. Àmọ́ tẹ̀lé tí a bá gbà lọ́wọ́ rẹ̀ kó tó wọlé ìdánwò
àbẹ́gbà ní dàgbére fún kí n lè jàre rẹ mo ti kí Al-Kùránì fún ọ ká lè jàre láti mú ọ̀rọ̀ tàbí sọ wá láti ọdún mélòó. Assalamu alaikum. Àbáṣàdúrà fún ọ̀kan àsìkò kí ní títù. Abdulkabir. Ẹjá sọ pé Allahu Akbar. Ẹjá tún wí lẹ́ẹ̀kan sí. Ọlọ́run wọlá gbóná yìí ọlọ́mọdé orí àwọn bàbá wa. Torí iṣẹ́ náà ó pọ̀. Ojoojúmọ́ àtòru àtọ̀sán náà wọ́n ń ṣe. Ọlọ́run wọlá gbólóhùn Allahu Akbar. Gbogbo ohun tí rẹ̀ lára èèyàn ọlọ́mọdé orí ẹ̀ kankan bẹ̀. Lè bá ń sàmí. Torí tẹ́ ẹ bá kíyèsí ẹ wo máàpù tí bàbá yà ẹ wo bí wọ́n á gbé alọ ẹ̀bí tá a sọ̀kalẹ̀ sí. So Ọlọ́run wọlé ànábọ̀wá Muhammad. Mo rántí wọn láwọn nìkan bá Ìlọrin pè wọn bóyá lẹ́yìn kínní náà ni bàbá kàkínní wọn náà kàn wá ń já wọn lé kaná jọ́nà lọ́hùn pé àdákùn yóò ní máa ń dáwọ́dù lọ jámíà náà nínú àwọn pòfẹ́sọ̀ tó wà ń bẹ̀ abẹ́ rí i pé ó dà gbogbo torí ẹ̀ mọ̀ pé àwọn ọmọ sọ kọ́fí àwọn ọmọ sọ gbogbo ẹ̀ wọ́n wá ń bira wọn ọmọ tó wà bẹ́ẹ̀ ló sọ fún mi lórí bàbá máa ṣe lọ lẹ́ni mẹ́ta ìpè jẹ́mọ́ ìtọ́nà pòfẹ́sọ̀ ló pè wọn dàkátìrà ló pè wọn bẹ́ẹ̀ so ti ń jẹ́ pé tá a bá múra ní bàbá fẹ́ ká jẹ́ olóòjì ajẹ́ so kọ́ ló wọlé ànábọ̀wá Muhammad ọlá tóbi ọlọ́run ọlá tó kó sọ́lọ́ mọ́jú bàbá wúrà padà sí ibú ọlá ànábọ̀wá Muhammad bisimilahi li ilafi. Ẹ̀yin tẹ́ wá jáde lánàá àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ohun tẹ́ mú dání ni pé gbogbo àwọn tó jáde ń bì tẹ́ rí tẹ́ bá ti jiná láti bì tẹ́ ẹ̀ jóná tẹ́ ẹ̀ sì jémi wàhálà ẹ̀ bẹ́ẹ̀ sì máa rí lọ́nu. Ẹ rí i pé nínú tọ́lọ̀ ń ṣe fún Núrù irú àfàmàtínù tó gba best student of the year kì í ṣe Nàìjíríà nìkan fa. Àwọn Morocco sì ní kí ni jẹ́ jìbìtì àwọn wọ́n yà jẹ́nu mímọ́ àìdọ́ọ̀lù ní sílé wọ̀tá náà wọ́n náà bá fẹ́ wọ bẹ̀bẹ̀ ìwọ́ kan pé máa má tẹ̀kún fíbìlà àdíká olófin mùsùlùkà wúnà àwọn àfáà tó lọ náà nì. gbogbo tó wù kọ́ jẹ́ ń lù rẹ ẹgbẹẹgbẹ̀rún ọ̀rọ̀ ẹgbẹ̀rún kan kó ẹgbẹẹgbẹ̀rún rẹ ń ṣe kí ni nbẹ̀ ń bì tí wọ́n sọnù ẹ wá wò láti bí báyìí kí ló fà á gbogbo ìtẹ̀ra mọ́ bàbá fẹ́ ẹsẹ̀ yìí kódà wọn mi ti sá kó wáàkì torí bàbá kan bí mi ìwọ́n ní wọ́n burú wọn burú ọ̀lẹ́ ní dọ́mọ ẹ̀ láàrú mo wá ka gbogbo ètò táǹsì fi sọ rí nínú buhari o kò sí sinmi ẹ kéwù láàárọ̀ bẹ́ẹ̀ ní kéta ẹ wọ ti ọ̀lẹ́ ẹ ń ké ti ọ̀lẹ́ tán ẹ wọ ti ẹ lọ kírun ẹ ń kírun tán ẹ tún bọ́ tata lẹ wọ́n tún jí lóru àwọn lábàjọ ọmọdé tó ń tó wà ń bẹ́ẹ̀ nù tani wọ́n ń ṣe gbogbo ẹ̀ bàbá náà ni ọlọ́run ẹ́ńjìnì ni wọ́n ọlọ́run má jẹ́ wọn láàkì ọlọ́run má jẹ́ wọn síìkì ọlọ́run má jẹ́ wọn nọ́ọ̀kì ọlá ànábọ̀wá Muhammad ọlá tóbi ọlọ́run àwọn àti tó àmẹ́rẹ̀ ni ọlọ́run bàbá ti ṣe fún wọn yóò ràn àwọn ẹ̀yà wa náà yóò ràn gbogbo wa náà á ṣe wà dùwà alámúnásá iná àtẹnẹ́ ìsáàjà ọlọ́run fi ṣe àpé orí fànàbọ̀wá Muhammad ni ọlọ́run bá ṣe àpé orí fún bàbá gbogbo ìta lélẹ̀ yìí ọlọ́run náà ní ń bá wọn ṣe ọlọ́run tí yóò sì wá padà ọlọ́run padà lẹ́yìn wọn láéláé káṣí sọ láti sábì kí síwájú bismillahirrahmanirrahim allahumma salli ala sayyidina muhammadin asabiqil nurut alamin alamin azururu adada mamada min hakika wa man baqiya wa man shahida minhum wa man shahiya salatan tasbiqu hatta wa tuhitu غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك بسم الله الرحمن الرحيم والدعاء عليه إذا سجى ما ودعك وما قلى ولا يحيط إلا من الأولى وسوف يؤتيك ربك فترضى وجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك
ورفعنا لك فإنا لنصر يسرا إنها لنصر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره وكان توابا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره وكان توابا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره وكان توابا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 فسبح بحمد ربك واستغفره إنه كان فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تسئل التحيات لله ورحمة الله وبركاته السلام عليكم وعلى عباد الله àwọn tí ẹ já pẹ̀lú ìdáadáa ìlú àfá ìnísìn àfá tọ̀sí orúkọ rẹ̀ àwọn tí jáde ní ó tún wá lọ kọ́sẹ̀ wá lọ sóò tọ̀sí yìí ni ó jẹ́ àfá tọ̀sí ní ìtọ́wà wọ́n tún wá lọ kọ́sẹ̀ mọ́tò títà ọ̀sẹ̀ wá fún ìtọ́ wá níbi tó náà ta mọ́tò fún rẹ̀ kòtòkó ti jẹ́ àbí tó máa purọ́ tọ̀ àfá ìdẹ́kùn orí ọ àwọn àpèjúwe dáadáa ni wọn nǹkan tá a fẹ́ kí wọ́n dákọ̀ àbá màtínú lẹ́sẹ̀ ibi tá a bá rọ̀ sínú láì tí ẹ̀ rẹ̀ láì tó ń wá rìn mọ̀ méjì kan náà ni àbá yìí náà dìde ṣé wàá rò ní sin bá sọ jẹ́ yóò yà yín lẹ́nu wọ́n á ìgbà gbọ́njọ́ mi fún ààrẹ ní ìsìláàmù gẹ́gẹ́ bó ti pìtà fún mi o ìsìláàmù wò ló ṣe ìsìláàmù ilé wọn àwọn nǹkan míì ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n sì ní kò ní lójútu ẹ̀ wọ́n pa àjà gan wọ́n ní lójútu ẹ̀ tí wọ́n wá ń pa tí wọ́n ń ka Kùránì ẹ̀ sì bí mi ní ka Kùránì. ọ̀wá dúró bẹ́ẹ̀ ọ̀wá ẹ̀fẹ́ gbọ́ ẹ̀rí ti mú ọ̀wá jáde ìtọ̀ òjì tán ọ̀wá lọ dalẹ̀ iṣẹ́ rédíò lẹ̀ ó tó sì ṣe abẹ́tí kí ó ṣe ọ̀wọ́ yóò sọ gbóló kan ọ̀wá kọ̀ wá dúró nítorí wọ́n lọ yunifásitì ó ti wá parí. Àwọn tó ẹgbẹ́ máa jà kí ẹgbẹ́ máa ṣeré fún ìlọsíwájú ní kẹ́ àwọn tó wá jẹ́ bí rẹ̀ ó ṣe ìbílẹ̀ rí àwọn kẹfẹ́ rí dúdú ó lọ ṣọ́ọ̀ṣì rí gbogbo ẹ̀ ọlọ́run á darí ẹ̀ ni mo sọ pé tọ́ àyè ọ̀gbá níjọba nínú wa ṣe mọ̀ á dára fún mi. Wọ́n náà kílásímẹ́tì ní ìdílé ẹ̀ mọ̀ wọn abẹ́ mọ̀ ọmọ tó ní ajáde ẹgbẹ́ ní ẹ̀fọ́gbọ́lọ́ kọ̀ọ̀kan torí kọ́ mọ̀ bà pé àti tẹ́mì ẹ̀kọ́já wáyé mẹ́ta. Àwọn ọdún mọ́mí tí wọ́n bá yín kẹ́ nípa àmọ́ nǹkan tí Ọlọ́run dákun jẹ́ kí á rí àwọn bàbá wa pẹ́ kẹ́lùmọ́lá ìlà ìlọ́lá nígbà tí a fi ń bẹ ní ilé kí ó bàbá máa ń ṣe wá ní àkírí pé bàbá jáde lè kí ó ká má dúró pé kò sí ohun tí kò ní èrè pé pẹ̀lú pé tá bá ti kí ó ká má lọ máa jókòó tí pé a fẹ́ máa ṣe gbájẹ́ a fẹ́ máa ṣe jálàbí pé kíní jálàbí rọ àwọn ni ká má jókòó òun náà lè fi jáde pé ńgbà tá ń kí ó bẹ́ẹ̀ náà ni à ń kọ́ sí irú èmi nìsín ìgbà tí mò ń kí ó lọ́wọ́ mò ń kọ́ sí ẹ́ débi pé ó lè jẹ́ aago mọ́kànlá ni màá sì máa bọ̀ wá láti ibi iṣẹ́ ṣùgbọ́n lẹ́nu alhamdulilayi lọ́la àlùbáríkà àwọn bàbá wa pẹ̀lú yí pé ọ̀rọ̀ ìṣítí wọn kò gbé lórí wa àdúpẹ́ jazakumullahu khair ọlọ́jẹ́ fún járí àwọn bàbá wa pẹ́ bisimilayi fatiha. bisimilayi rabbil alamin arrahmanir rahim
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أطول الله حياة المدير لخدمة الإسلام والمسلمين. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá wa ogun gẹ́gẹ́ bí tí bàbá fi ń kọ́ wa pé ká máa ṣe 419 ká máa ṣe gbájú ẹ̀. Nígbà tí mo jáde ilé kéwù sọ gẹ́gẹ́ bí tí àwọn ọmọ lánàá sọ èmi náà wá decide pé mo fẹ́ lọ kọ́ṣẹ́ pé báwo la ṣe ń jẹ́ tájírù. So alhamdulillah lónìí tí mo wá kí bàbá mọ́tò mi náà ni mo gbé wá. Nígbà tí mo kọ́ṣẹ́ náà tán àwa bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ so nínú àwọn tí wọ́n jẹ́ wọ́n wà ní dealer association tí wọ́n dẹ̀ ní license láti lè gbé mọ́tò wọlé láti lè ra mọ́tò láti lè lo mọ́tò láì ní plate number wọ́n ti fún mi ní license so alhamdulillah ọlọ́run kó wọlé àlùbáríkà wọn bá kó bá àfa àlùbáríkà sí so eléyẹn náà ò dẹ̀ di ìdí àfa lọ́wọ́ so yẹ báwọn bàbá ti sọ ìmáàmù ní mí so mo tó wá jẹ́ mọ̀fásírì ní Central Mosque kódà à ń ṣe mọ́lìdì lọ́dọọdún so invitation náà mo tún wá fún àwọn bàbá so tí ọdún yìí máa pé 15 years tí mo ti ń bá bọ̀ sanatania ìdádí ni mo wà tí mo ti bẹ̀rẹ̀ araka náà so wá pé 15 years lọ́dún yìí. bàbá ní jẹ́ ń gbọ́ sani ìdádí àìbọ́tọ̀ wò pé ọtí lè ṣe kankan tí bàbá ń sọ náà nù pé mọ́rùn rẹ̀ pé. àwọn bàbá ọlọ́run kó bá ní gbọ́n bàbá alẹ́ mi bá ní sàlékún àlàáfíà gbogbo ibi táwọn bàbá wa ta wílé fún ọ̀tá gbòde ọlọ́run máa bàjẹ́ láíláí ọlọ́run yà ẹ̀kọ́ àtàhà. alhamdulillah الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب sọ́wọ́ alábàbí ìparí wọ́n padà gbọ́ ohun yẹn inshallah. aláṣẹ kọ́bùlà gáàlì kí ọlọ́run tí ó jẹ́ àrí àwọn bàbá wa pẹ́ gẹ́gẹ́ bí bàbá tí ń fẹ́ dáadáa fún mo rántí ọjọ́ tí wọ́n mú mi wálé kéwù bàbá ń bi mí léèrè lọ́jọ́ náà pé ìyàwó ló fẹ́ fẹ́ ni àbúrò fẹ́ kéwù nítorí pé mo jẹ́ ìdá kan tó yẹ pé nígbà tí mo wà nílé lẹ́yìn ìgbà tí ọjọ́ tí mo ti gba Islam náà ni iṣẹ́ ọlọ́run ti wù mí ṣe iṣẹ́ ọlọ́run tó wá wù mí ṣe èmi á máa lọ wọn ìgbèríko tó pọ̀ kí n máa lọ ṣe wáàsí òun làwọn àfáà ńláńlá àwọn àfáà wa ní Abẹ́òkúta ni wọ́n gbọ́ pé ní ọmọ yẹn náà kò dẹ́ ń ṣe mùsùlùmí o ọwọ́ á tì mí mú pé òkè àfikún lọ kí ó sí wọn bá kí ó tó ké yóò tó pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yìí àmọ́ gbà tí ń ṣe wáàsí nílé náà tí ń ṣe ìgbìyànjú àwọn obìnrin pọ̀ àfáàfáà òun lọ́wọ́ rò pé ìyẹn ni yóò dì mí lọ́wọ́ bàtọ́ wá ti bá bàbá sọ̀rọ̀ nílé bàbá ní ó gbọ́ wọn lóbìnrin pọ̀ fún ẹ láwọn obìnrin yẹ ká sóbìnrin ló fẹ́ ní abo fẹ́ kéwù mo ní mo fẹ́ kéwù ni àmọ́jọ́ náà a kojú àwọn ìṣòro tó pọ̀ ṣùgbọ́n alhamdulillah nígbà tí a wà ń lè kéwù mo ń ṣe ìgbìyànjú ìyọkọ̀yọkọ̀ náà ṣe ni nígbà tá a wà nílé kéwù mo máa ń ṣe àwọn ìgbìyànjú àmọ́ nígbà tí mo rí wípé àwọn akẹgbẹ́ mi mo rí pé àwọn tún fẹ́ tayọ jù mí lọ bàbá wà níjòkó bàbá máa ń sábà wà lékè bàbá ní ìwọ náà wí nǹkan ìwọ náà wí àmọ́ àlùbáríkà pé bàbá ní ká máa wí yẹn a sì ń wí dè nílé ní bàtà jáde mo rí pé àwọn akẹgbẹ́ mi àwọn travel wọ́n rìnrìn àjò ẹ̀kọ́ mi náà wàá fẹ́ dúró mo wọ Lagos State University mo ṣe Islamic education alhamdulillah a jáde dáadáa tí èyí ṣe pé ó kọ̀ jáde lásán with second class upper division mo serve lágége yìí náà
bàtí mo ń serve lágége èmi ni president gbogbo àwọn kọ́pà tó wà lágége. And inshallah ìdí tí mo fi múra báyìí ni pé mo ní class lénìí torí mo ń ṣe master mi lọ́wọ́ àdúró náà à ń ṣe master lọ́wọ́ so mo dẹ̀ ní presentation lénìí bàwọn akẹgbẹ́ mi tóra fẹ́ wá rí bàbá wọ́n ṣáà insist pé kí n tó lọ school a gbọ́dọ̀ jọ débí torí lọ́jọ́ meeting ara àwọn èèyàn nínú wa wá ẹnìkan bímọ nínú wa òun ni àwa wárùn mẹ́wàá nínú wa àwọn obìnrin náà wà nù wọn pé ẹ̀yin ẹ lọ represent wa káwa kan lọ síbi ìkómọ òun ló fi jẹ́ pé gbogbo wa 2016 bẹ́ẹ̀ ni ó pẹ̀lú tí nta fífẹ́ wá rí bàbá náà ṣùgbọ́n ìyẹn ò ṣe bí báyìí so bí a bẹ lọ́wọ́n ọba àlékè ọlá àdúrà bàbá náà ni ó ń gbà nǹkan kan ṣó tí mo kàn fẹ́ sọ ká mo láàrin bíi ọdún mẹ́rin sísìn mo fèsì àwọn nǹkan tó pọ̀ gan nínú ogun gan bàbá máa gbọ́ díẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ mi wá bá bàbá torí mo mọ̀ wípé àwọn kan wà tí wọ́n ń rí tí wọ́n jẹ́ bí aṣáájú tọ́dẹ̀ sọ mi pé àwọn sọ létí bàbá bọ̀ mo ṣá mọ̀ ogun yẹn pọ̀ bẹ́ẹ̀ ogun yẹn pọ̀ débi pé kódà ó jù mí lọ níwọ̀n ẹgbẹ̀rún alhamdulillah àwọn akẹgbẹ́ mi ò fi mí lẹ̀ ṣùgbọ́n ìyẹn ò gbé mi kúrò lórí Islam kò dẹ̀ gbé mi kúrò lórí kódà ńgbà tí mo débí lẹ́ni ní tí àfàwà yìí tí wọ́n kọ́kọ́ bí mi lẹ́rẹ̀ ni pé báwo wá ni èsì tí mo fún wọn ni wípé ìntayé fẹ́ náà ni pé ká dúró a sì ní dúró ogun ò gbọ́dọ̀ jẹ́ ká dúró torí ogun yẹn wá ó máa lọ ní ó fẹ́ gbé wa kúrò ní Islam àkọ́kọ́ nìyẹn kó lè gbé ẹ kúrò ní Islam one ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni wípé kó lè jẹ́ ká dúró ká má rí nǹkan ṣe nu ayé mọ́ máa sọ fún àwọn pé àmọ́ ọ̀nà ẹjọ́ ṣe ń kọ́ntínú ni mo rò pé ẹgẹ́ sinmi náà yìí ní sinmi nítorí pé mi ò gbà pé nìkan ní ṣe mí gbàgbọ́ lòun ló mọ wá bí èèyàn bá fẹ́ ga tó bẹ́ẹ̀ làdánwò ẹ̀ ṣe máa tó so ìyẹn ni ò ní jẹ́ kí n dúró níwọ̀n bàtẹ́ mi bá ṣì wà lára mi ò ní dúró so ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú bẹ́ẹ̀ nìyẹn pé kò sí nǹkan tó lè kọjú wa ẹ má jẹ́ ká dúró ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ a di Ọlọ́run táwọn bàbá ń júwe fún wa ẹ jẹ́ a dì mú dáadáa lọ́wọ́ tèmi ti gbà Islam ọjọ́ ẹ ní ìyá mi ibi tí mo ti wá mo kọ poem kan lẹ́nujọ́ mẹ́ta yìí torí mo ẹnujọ́ mẹ́ta yìí mo wá venture mo rò pé àwọn tí ń kọ poem lárúbáwá ti pọ̀ jẹ́ kí mi náà gbọ̀nà bọ̀ mí so mo wá ń kọ ewì tèmi nígbà mo wà lè kéwòn náà mo máa ń kéwì bọ̀ Yorùbá ni mo máa ń kà láti mo rí pé ta bá kọ̀ nǹkan ní lárúbáwá wọn ò ní mú mi torí àwọn tí wọ́n fẹ́ wà wájú yẹn ti pọ̀ èmi wá gbọ̀nà mi yọ pé èmi màá kọ tọ̀dọ̀ mi ní Yorùbá màá kọ́ léwì kò wá sí bí wọ́n ṣe lè sọ pé ẹ wá wí nǹkan tó wọ́n ṣàpè mí ní Yorùbá tó bá ti di Yorùbá tèmi ni wọ́n kọ́kọ́ ń pé eléyìí tayọ mo kọ́kọ́ tayọ ń bẹ̀yẹn náà tó ń gbà tí mo tún wá wo lẹ́nujọ́ mẹ́ta pé mástà là ń ṣe yìí àwọn tí wọ́n dẹ̀ jẹ́ àwọn ọ̀gá wa wọ́n ní ká máa kọ̀ọ̀kan àmọ́ yìí pé àwọn fẹ́ máa rí àwọn pàápàá gẹ́gẹ́ bí tí mo lọ rí wọn á ò pé jẹ́ kí mi gba ọ̀nà tòyìnbó ló fi ẹnujọ́ mẹ́ta bí ọ̀sẹ̀ méjì sísìn mo wá kọ̀ọ̀kan nípa ara mi ó wà lórí Facebook ó wà lórí àwọn social media àti àwọn ibi tó yẹ kó wà mo kọ́ nípa ìrìn àjò mi mú ìgbà Islam tí ó ṣe jẹ́ wípé mo padà di mùsùlùmí mo kọ́ nípa ẹ̀ àwọn tí wọ́n bá mọ̀ mí kí wọ́n máa ti rí kódà mo post ẹ̀ ó wà mo copy ẹ̀ sórí péjì Nurul Islam náà mo rántí pé admin sọ pé òun copy ẹ̀ sórí péjì Nurul Islam so ní tí mo kàn fẹ́ sọ fún wa lọ́jọ́ tí mo ti gba Islam àwọn àdánwò wa ọ tó yẹ pé ó yẹ kí n kúrò náà ẹ̀sìn ó yẹ kí n ṣe nǹkan mi o àmọ́ wallahi Ọlọ́run nìkan ni mo dì wọ́n kò sí bá dánwò yẹn ṣe lè pọ̀ tó mo ọ̀pọ̀ Ọlọ́run máa mú lọ ibi tí mo ti jáde kò ń ṣe ibi tó easy o ọdún mẹ́ta ni mo wà tí wọ́n ti ń ṣẹ́gun fún mi ọdún mẹ́ta mo wà tí wọ́n ti rárí Ọbàtálá fún mi ó wà náà àwọn poem tí mo kọ yẹn náà ọdún mẹ́ta ni mo wà tí wọ́n yí mí lẹ̀ wọ́n ṣàwó fún mi ní o tí wọ́n bá wọ ọwọ́ mi bè báyìí àwọn ọgbà kan tí àwọn ìmọ́lẹ̀ Ọlọ́run dé àwọn èèyàn mọ̀ mọ́ síkì kan ó wá bó gbogbo àwọ̀ ara mi àwọ̀ ara tó bóyè mímọ̀ pé kì í ṣe lásán Ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ nítorí pé gbogbo ara mi ni wọ́n ti fi gbẹ́rẹ́ bàjẹ́ ìtọ́ fi yejò tó fi ya nǹkan àmọ́ Ọlọ́run ò fẹ́ nǹkan yẹn lára mi tí wọ́n bá wo bí ọwọ́ mi báyìí mi tí mo lọ́wọ́ nìkan ni mo lè rí àmọ́ tí wọ́n bá tẹjú mọ́ dáadáa ó rí ìlà àwọ̀ mẹ́ta ń bẹ̀
àmọ́ ti ṣí dànù. Bẹ́ẹ̀ ni mo ní ààyè nílé Ògbóni, mo rárí Erinlẹ̀, mo rárí Ọ̀ṣun. Kò sí òòṣà tí wọ́n ṣe lé wa. Ìyá tó bí bàbá mi, ìyá rẹ̀ òun lolórí Ọlọ́bàtálá ní gbogbo Ògùn state. Apènà ni bàbá tó bí mi lọ́mọ. So àwọn nǹkan yẹn pọ̀ tó ṣe wípé nígbà tí mo tún wá gbà Islam mi tó fi jẹ́ káwọn àbá focus mi lábẹ́òkúta ojú pé mi ò tún wá farabalẹ̀, ara mi ò lélẹ̀, mo ṣáà ń ṣe wá sí èèyàn tó dàbí èmi 6 ni mo kọ́ ń kí ó tí mo ṣe wà límọ̀ fún wọn. Òun ló wá jẹ́ káwọn èèyàn dà mí láàmú gan, òun ló fi fa táwọn àfáà fi gbé mi kú mọ́lẹ̀ pé wọ́n pọ̀ ọmọ ìmọ̀ wa lọ́wọ́ o pẹ̀lú tó ń ṣe yìí ẹja ó yà lọ kí ó sì wọ́n fi mú mi wá lórí lọ́jọ́ náà. Alhamdulillah, Ọlọ́run ò jẹ́ àwa lásán, Ọlọ́run ò jẹ́ àwa lásán. Alhamdulillah Rabbil Alamin. Mo Ọlọ́run tó kó dákunjọ kó túbọ̀ jẹ́ àárí àwọn bàbá wa pẹ́. Mi ṣe àgbákò àfáà tí mo tó kọ́ mi ń kéwú. Mo máa ń wí dáadáa. Àfáà tó kọ́ mi ń kéwú ńlé. Ọlọ́run ní kí n rí bire kọ́kọ́ ti bẹ̀rẹ̀. Pé ńgbà pé mo tún wá fẹ́ ṣàyàn ibi tí màá ti kọ́ kéwú sàkọ́fà, bàbá tí mo tẹ̀lé mi ò ṣèyàn. Wá síbi kan tí mo ti máa sọ̀rọ̀. Mi ò tí ì ní dárúkọ àfáà mi, wọ́n máa béèrè wípé mo rò pọ́ máa fà ńlá ní wọ̀nyí. Kò sí ibi tí màá ti sọ̀rọ̀ tọ́wọ́n ti dẹ́sọ́ pa ó dà pé àfáà ńlá lélẹ̀ ètò kí ó mi ì tí ì ní dárúkọ àfáà mi. Ọlọ́run dákun jọ kó di àdé àwọn pẹ́ ọlá àti tó di Ọlọ́run ọlọ́lá ọlọ́wọ́lá kò wá tà ilà abìlà àlàkùnrin dájú. Mi wá mọ̀ okay. أعوذ بالله من الشيطان الرجيم. Mi ní lọ bí tẹ́ ẹ fẹ́ kí n lọ yẹn. أعوذ بالله من الشيطان الرجيم. Níbi ló ti rẹ ohun yẹn o. Mo ṣàìṣèwọ́jú nítorí mo ní presentation. Bismillahirrahmanirrahim. Tabarakalladhi ja'ala fis samaa'i buruja وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. الفاتحة. مالك يوم الدين اهدنا صراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين. kọ́kọ́ mọ́tò rọ ọlọ́run sẹ́lẹ̀kọ́ ìbáraka bàbá ètò ẹ lọ bí mọ́tò òun àtàwọn ọmọ kí ó ẹ̀wì kẹsílẹ̀ ọlọ́run ìbáraka sí ó dùn mọ́ mi bí wọ́n ti wá lásìkò tá à ń sọ̀rọ̀ yìí tí ó fi hàn yí pé bá tẹ̀lé ń ta ní ẹ tẹ̀lé èyí náà ó ti da Dubai lọ ọlọ́run níjọ ṣàbámàwú àti wọ́ Yusuf àti Abdulhakeem Nuruddin àtàwọn yòókù yín àlùbáríkà yóò mọ̀ pọ̀ sí ọdún Bismillahir Rahmanir Rahim lẹ́ẹ̀mẹ́ta Bismillah wa ni'mal wakil lẹ́ẹ̀mẹ́ta Salamun qawlan min rabbir rahim lẹ́ẹ̀mẹ́ta
لا حول ولا قوة إلا بالله الأمتى ما شاء الله لا قوة إلا بالله الأمتى آية الكرسي قل هو الله برب الفلق برب الناس فاتحة. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر وسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. ó ti lo mọ́tò kan tẹ́lẹ̀ yìí àkọ́kọ́ dání ọjọ́ ìtọ́ra ẹ máa sọ pé bí bàbá ti máa ń ṣàdúrà lọ lọ́wọ́ bàbá kẹ́wọ̀n lọ́wọ́ ṣáádọ̀ ìwà òkú wa yóò kárí ẹ̀yìn náà àfáà yìí tó sọ̀rọ̀ yìí ọlọ́ba fi sọ̀rọ̀ sọ wọ́n dáàbò bò ẹ̀yẹ bá jáde nílé kéwú nílé àfa ewu ni kátó wá pé yẹn jáde láàrin kèfèrí tí wọ́n fojú rẹ̀ wò aláwọ̀ máa fi sọ yóò jẹ́ ṣàṣeyọrí ìwọ náà àtàwọn yòókù ní ẹ̀ ṣàṣeyọrí ẹ sọ pé khalida tàǹtàlìdà khalida tàǹtàlìdà. khalida tàǹtàlìdà khalida tàǹtàlìdà. khalida tàǹtàlìdà khalida tàǹtàlìdà. Ànábì lọ sọ alayhi salatu wassalam sallallahu alaihi wasallam ìgbà tó kọ́kọ́rọ́ Káàbà wà lọ́wọ́ àwọn kan tẹ́lẹ̀ tí wọ́n ṣe jẹ́gbẹ̀jẹ̀gbọ́n tí Ànábì fi lọ sí Mọ́kà tó lọ Màdínà ìgbà tó wá wọ Mọ́kà padà amul fatih wọ́n gba kọ́kọ́rọ́ Káàbà padà lọ́wọ́ àwọn kèfèrí bùtùlù gbogbo náà wá ní báyà Ànábì ọ̀pọ̀ àwọn ni Ànábì yáfi àwọn tó yáfi wọ́n bá àjọba wí wọ́n wá láwọn tó mùsùlùmí lọ́nà wá ní inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. Ẹ wo ìsìláàmù bẹ́ẹ̀ àwọn ti gbà pé Káàbà ti bọ́ lọ́wọ́ àwọn torí wọ́n rú bẹ́ẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ so àyà àwọn dé báyìí Ànábì wa ní ẹni tí wọ́n tọ́jú Káàbà tẹ́lẹ̀ dà wọ́n láwọn tó jẹ́ kí èfè yìí ni wọ́n tẹ́lẹ̀ àní gbà lọ́wọ́ yìí Ànábì ò torí wa tí wọ́n wù ó tún wá dá padà fún wọn àròtá Ànábì sọ pọ̀ njọ́ náà tó wá fi parí ẹ̀ ni pé khusha ẹgbàá khalidatan talida kọ́ máa bẹ̀rẹ̀ wọ́n láíláíláí tìrádìrá yìí àwọn ẹlẹ́sì ń tọ́jú Káàbà jù sí àwọn àgbẹ̀ fún ọ̀nà pé khalidatan talida ìjọ tí wọ́n ti rí fáwọn ni wọ́n ti gbé mọ́tò tí bàbá mi àti Abdulhamid ẹlẹ́hàn láti gbé mọ́tò àkọ́kọ́ fún mi báyìí tí ń bá káyé sí ọmọ lọ bí 18 báyìí mọ́tò tí mo rà fúnra mi bẹ́ẹ̀ èyí tí wọ́n gbé wá lọ́pọ̀ jù tí ó sì jẹ́ pé à ń lu jìbìtì ṣé tó bá fẹ́ sí jára bí nìsín pẹ̀lú kò tọ́ wà àti mọ́tò tó ní ṣé ọ̀sẹ̀ tí wọ́n yọ ọmọ yọ owó ẹ̀ kò ní ìdí à ń parọ́ ẹni tó fẹ́ sí jára bí lọ́dọ̀ rẹ̀ yóò wò gbà èló ni kí n tiẹ̀ fún àfáì àmọ́ wọ́n pé ò ní nǹkan kan lọ́wọ́ òun parọ́ òsì òun ṣe dákàkiri ẹ kẹ́kọ̀ọ́ yẹn jòkó dáadáa ọlọ́run ti yóò ẹ áfẹ́yìn náà ní owó àdúrà nísìn àwọn tí wọ́n ṣe ó ti parí àti ìyẹn tí ó ti yẹjú àwọn tí wọ́n ṣe jáfe ipò dáadáa nígbà tí ẹ ṣe dáwọn jó ní ìsá fáwọn kan nílùú wákì ìlú lọ fún wọn àwọn tó wá jẹ́ senior yìí tí wọ́n jáde kí ní ká fún wọn èyí tó jẹ́ bí ẹ̀ sí dáhùn